ẹ wá rí bàbá onílẹ̀ márùn yìí arafnahu adiban munsifan yu'ti kulla dhi haqqin haqqah àmọ́ wọn lẹ́lẹ́kọ̀ọ́ àmọ́ wọn ní munsifan ẹni tí máa ṣe déédé yu'ti kulla dhi haqqin haqqah wọ́n sì máa fún gbogbo ẹlẹ́tọ́ ní ẹ̀tọ́ rẹ̀ bí tilẹ̀ kéèyàn kéré tó bí wọ́n bá gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ wọ́n sọ kò ní tí wọ́n lójú láti sọ pé mo gbọ́rọ̀ yìí lẹ́nu lágbájá èmi sì máa sọ pé inú àwọn tí mo rí tí wọ́n jẹ́ ọmọ kí o Mawlana Sheikh Adam rahimahullah tí wọ́n máa ń ṣe istihdaru àwọn aqwalu Sheikh an zahri qalbin mi ò tí rẹni tó fẹ́ dàbí tiwọn bákan náà tí wọ́n bá ń ṣe tahlilu nusus àmọ́ nígbà tí wọ́n ń ṣàlàyé bí baba Sheikh Adam rahimahullah bí wọ́n ti lọ sí ìlú Morocco wọ́n sọ̀rọ̀ nípa zamala tó da àwọn tí afágbà Umar Bahauddin al-Amiri pọ̀ ní ìlú Morocco àlàyé tí wọ́n ṣe yẹn bùkátà àlàyé àmọ́ kí n tó ṣe àlàyé nípa ọ̀rọ̀ náà mo fẹ́ kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ náà wípé kò sí nǹkan kan téèyàn gbà ń bí pé lágbájá nominate èèyàn kan kódà bí ibà ṣe pé lillahi wa lil ilmi nítorí mímọ̀ nítorí Ọlọ́run àti kí mímọ̀ kó má dàrú àbámọ́ sọ ń parẹ̀ mọ́ torí ìmọ̀ sọ ń parẹ̀ jù bí ìgbà téèyàn kóṣù tá bá afáwa Mawlana Sheikh al-Islam Alhaji Muqaddam Muhammad al-Awwal ìlérí bu ọmọ kí ó sì ní mọ́ kóṣù tá bá fa rẹ̀ akhbarani walidi wa huwa sadiqun bàbá tí wọ́n bí mi wọ́n sọ fún mi lódodo sí ni wọ́n nínú àwọn tí wọ́n ṣe khidma Mawlana Sheikh al-Islam Alhaji Muqaddam Muhammad al-Awwal wọ́n ní bí bàbá bá lọ sí ìlú Maghrib tí wọ́n bá dé wọ́n akhbara gbogbo àwọn tí wọ́n fi lẹ́lẹ́ báyìí wọ́n fún ara bàbá wọn fẹ́nu wọn sọ pé wọ́n ní ń kọrúkọ àwọn àfà mo kọrúkọ alágbájá mo kọrúkọ tàmídù àfi ọjọ́ tí Sheikh Adam rahimahullah tí wọ́n ń bọ̀ láti ìlú Morocco tí wọ́n ya ọ̀dọ̀ bàbá tí wọ́n kó àwọn jọ sínú mọ́ṣáláṣí làwọn gbọ́ lẹ́nu Sheikh Adam fún ara wọn wọ́n tó wá láwọn tó gbọ́ lórí rédíò tí Sheikh Adam ń ṣe wá sí àwọn ọmọ wá sí tó jẹ́ pàtó àmọ́ wá sí Sheikh Adam ń sọ mbẹ́ wípé èèyàn tó forúkọ èèyàn lẹ̀ ní tó wájú àwọn lójú ni pé kódà kò wulẹ̀ sọ fáwọn gan pé wọ́n forúkọ ẹlẹ́mbì kan o nípa jẹ́ pé tí Sheikh Islam ń fẹ́ lẹ́mi wọn náà ni pé àwọn ṣe nǹkan yìí lillahi wa li rasulihi ẹ dákun kí wá ní wàhálà ọmọlé kí ó ń bẹ̀ tí ó mọ̀ pé àwọn ní àmọ́ lillahi wa lil ilmi bí wọ́n bá tírítì tọ́pìkì kan àbí ìfọ̀rọ̀jomi tó rọrọ̀ munazara kan àwọn afá gbé àdábù kalẹ̀ tí wọ́n ń pè ní àdábù al-bahsi wal munazara lọ́dọ̀ wọn wọ́n ní al-mu'allil wọ́n sì ní as-sa'il wọ́n ní wazaifu al-munazara tí wọ́n pè mẹ́ta àkọ́kọ́ ní al-man ẹlẹ́kejì ní an-naqd ẹlẹ́kẹta ní al-mu'arada ẹ nígbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ àwọn alájáde la ṣe mọ́ni bẹ́ẹ̀ ti sọ ìkọ lórí kò sábúrú mbẹ̀ nígbà tí àwọn ó jáde wọ́n ṣe nákìdù fún mọ́ni ọ̀hún tiwa nákìdù tí wọ́n wá ṣe yìí ẹni ó bá ṣe nákìdù ó bùkátà ẹ̀rí tó pọ̀ ó bùkátà àṣẹ tó pọ̀ ẹ̀rí tí wọ́n yàn bá tún mú wánú nákìdù ó tún bùkátà láti yànnàná rẹ̀ láfi pé àlàyé yẹn bùkátà àlàyé nínú ọ̀nà tí wọ́n máa gbà yànnàná ẹ̀rí nínú nákìdù òun ni tí wọ́n ń pè ní tatarrukul ihtimalat ọ̀rọ̀ tí wọ́n sọ pé Sheikh Adam rahimahullah wọ́n ti dé ìlú Morocco láti 1970 látara zamala tó da wọn àti afa Umar Bahauddin al-Amiri papọ̀ yìí odidi ọ̀rọ̀ ni gbogbo tí afa yìí ròyìn pa Sheikh Adam odidi ni tí ò sẹ́ni tí ó ja ọ̀rọ̀ náà níyàn àmọ́ nínú àwọn ihtimalati tó wá nínú ọ̀rọ̀ yẹn táwọn òye abẹ òun ni wípé ó rọrùn dáadáa kéèyàn ti dé ibì kan láìmọye ọdún ó wá rọrùn lẹ́yìn ìgbà yẹn kó jásí pé èèyàn kan tó wá fún ní nomination pé lágbájá yìí ẹ tún pè nínú àwọn tẹ́lẹ̀ pè ní a rí ẹ̀rí fún ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ tí àfáà tí wọ́n ń ṣe ìkọ́ tí wọ́n sọ wọ́n ní lẹ́yìn ìgbà tí Sheikh Adam tí wọ́n ti lo ìlú Maghrib àti Saudiya fáìmọye ọdún tó ti sún wọn tí wọ́n wá kọjú sí Cairo ẹ̀rí làákà ìta tó lè rí òun wípé Mawlana Sheikh Ibrahim Niasse radiyallahu ta'ala anhu wọ́n ti dé ìlú Nàìjíríà tí wọ́n wá láwọn nìkan fúnra lára wọn wọ́n sì lọ sí ọ̀dọ̀ ọba Sanusi nígbà tí wọ́n dọ́dọ̀ rẹ̀ ní tó dá wọn pọ̀ lẹ́yìn ìgbà yẹn láìmọye ọdún àwọn ìjọba máa gba Sheikh lálejò tí wọ́n bá dé ni bí wọ́n bá dé sí Èkó ìjọba Èkó gbà wọn lálejò bí wọ́n bá dé sí Ìbàdàn ìjọba Ìbàdàn yóò gbà wọn lálejò bí wọ́n bá dé sí Nàìjíríà ìjọba àpapọ̀ náà ń gbà wọn lálejò ìwọlé tẹ́lẹ̀ yẹn bí wọ́n ti wọnú ìlú yẹn tẹ́lẹ̀ àti ìjọba ń gbà wọn lálejò yẹn kò díra wọn lọ́wọ́ èmi tí ń bá yín sọ̀rọ̀ yìí mo ti ṣe hajj ó tọdún mélòó kan mo sì tún ṣe umrah mo ti délu Saudi nù bàbá rẹ̀ èèyàn tó já sí pé òun padà tó wá ní ìbáṣe pẹ̀lú ìlú Saudiya tó wá pè mí tó wá nominate mi ní lágbájá wọ́n mọ̀ ń bùkátà èèyàn tó mọ tó ń ṣe é ṣe wọ́n mọ̀ ń bùkátà ẹni tó lè sọ̀rọ̀ bọ́ tí ń sọ̀rọ̀ yìí tó wá fi mí lẹ́ńbẹ̀ kò tí ì di ẹ̀rí pé mo ti lọ sí Saudiya tẹ́lẹ̀ rí kó wá já sí pé ẹ̀rí yẹn ní wà ti ẹ̀rí ṣubú pé lágbájá ló fi orúkọ mi lẹ́ńbẹ̀ tatarrukul ihtimalati ń bẹ́ńbẹ̀ àyànnà náà pé Sheikh Adam rahimahullah lóòótọ́ ni wọ́n ti délu Morocco kódà ó rọrùn ó já sí pé ṣáájú bàbá Awwalu àmọ́ bàbá Awwalu wọ́n ní ìbáṣepọ̀ tó lágbára gan pẹ̀lú ìjọba Morocco ni wọ́n fi nominate orúkọ wọn àtàwọn míì lẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ bá bùkátà àfà nílẹ̀ wa nínú àwọn àfà tí a lè fọwọ́sọ̀yà nípa wọn ni ìdí nínú ní nákùdù tí ẹ̀ṣẹ̀ yẹn ó bùkátà mu'arada ọ̀kan náà àfà tí wọ́n kọ nípa adabul bahsi wal munazara Zainuddin al-Marsafi ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé wala yajuzu an-naqdu bit-tatwili aw nahwihi misli khafa'il qili kò tọ́ rárá bí wọ́n bá ṣe nákùdù kéèyàn fa ọ̀rọ̀ gùn débi pé ọ̀rọ̀ yẹn ti wá gùn ní tí wọ́n fẹ́ mú nínú ọ̀rọ̀ yẹn á ti gbàgbé tọ́pìkì aw nahwihi àbí tó jọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí kéèyàn ṣe khafa'il qili kéèyàn fi ọ̀rọ̀ míì kéèyàn fi bo ọ̀rọ̀ mọ́lẹ̀ kò sẹ́ni tó já níyàn wípé Sheikh Adam rahimahullah wọ́n ti dé ìlú Maghrib láti ọdún tó ti pẹ́ gẹ́gẹ́ bí onígbìyànjú tí wọ́n jẹ́ ní tí a kàn ń sọ nítorí pé àfẹ́ kéèyàn kankan kọ̀ wálé wa kí wọ́n sọ ní tá àwùsí wa lẹ́nu àjíyàn látọ̀rọ̀ ṣe fún Mawlana Sheikh Adam ní tí àwọn wíńbẹ̀ ni wípé lọ́dún tí wọ́n lọ sí ad-Durusul Hassaniyya tó jẹ́ tìjọba Morocco bàbá Awwalu ni wọ́n nominate wọn lákòópapọ̀ ọ̀rọ̀ òní pé bàbá Sheikh Adam rahimahullah wọ́n ti ń lọ Morocco lọ́dún tó ti pẹ́ wọ́n ti ní ìbáṣe pẹ̀lú àwọn àfà níbẹ̀ àmọ́ lílọ tí wọ́n lọ ọdún tí wọ́n lọ sí ad-Durusul Hassaniyya ar-Ramadaniyya wọ́n lọ látara ní nominate tí bàbá Awwalu tí wọ́n nominate wọn ni a sì rí ẹ̀rí tó súnmọ́ bẹ́ẹ̀ nínú ìkọ́ Mawlana Sheikh Adam tí wọ́n ṣe lọ́hùn tí wọ́n pè ní atharul maghariba
bàbá wo tasdir tírà náà àbá ń bẹ̀ tí Sheikh Adam tí wọ́n kọ sílẹ̀ wípé bisimilahi wa kafa wa salawatu ala nabiyyi al-mustafa wa ba'd falamma istaslamtu ad-da'wata al-karimata min as-sadati al-malakiyyati as-samiyya an talafi wizarati al-awqaf al-ghaliya ila as-sifarati al-maghribiyyati Bilagos للاشتراك في هذه الندوة العالية استبشرت بها على أني سألتقي بالنخبة الممتازة من رجال الدعوة والصفوة المختارة من حملة الثقافة العربية بسم الله وكفى وصلواته على النبي المصطفى ولون قولون با أسي بيا بدا قولون كي قولون تقوى كما بان النبي محمد انتاشا ليش يعني تعفهما شو آدم واني وبعد فلما استسلمت الدعوة الكريمة إنبا تعمق بالتا علاقم لي تعمق بانفيتيشن علاقم لي من السادة الملكية السامية لتا يوا لاتي أفيان باتين فينجا جلون أم طرف وزارة الأوقاف الغالية وقع وزارة الأوقاف لا شكوكو àwọn kọ ìlà Sifarati Maghribiya lọ sí ẹ́mbásì ìlú Morocco Bilagos tí ń bẹ ní Lagos bàbá yọ ọ̀rọ̀ yìí wò a rí i pé kì í ṣèyàn kankan ni wọ́n fi lẹ́tà yìí rán wa tí wọ́n ń bẹ̀rù láti lọ fi jíṣẹ́ fún bàbá àbí tí ò mọ bí ó ti fi jíṣẹ́ fún bàbá a sì ti sọ ṣáájú náà pé odidi ìlú bí wọ́n bá pé èèyàn wọ́n kọ lẹ́tà wọ́n sì wá bí ó ti dọ́dọ̀ rẹ̀ wọ́n ní ẹ́mbásì nínú ìlú yìí bí wọ́n bá méèlì yẹn gbà mí lọ́jọ́ tí méèlì gan ti dé téèyàn ò tí ì rí méèlì yẹn wọ́n pè láti Sifaro ni wípé àti méèlì yìí o ẹ wo méèlì yẹn kó tó létí o ṣé òní tí wọ́n pa àwọn fún ni pé lil-ishtiraki fi hadhihi an-nadwati al-'aliyya wọ́n pa àwọn pé káwọn náà wá kópa nínú an-nadwati al-'aliyya yìí استبشرت بها على أني سألتقي بالنخبة الممتازة من رجال الدعوة إنه àwọn dùn gan kí ni tí ń dùn máa nù Allahu Akbar onífẹ̀ẹ́ mímọ́ ní Sheikh Adam àwọn pàdé àwọn رجال الدعوة النخبة àwọn ẹni ńláńlá الممتازة tí wọ́n jẹ́ special èèyàn من رجال الدعوة inú àwọn ẹni tí wọ́n máa pèpè sójú ọ̀nà Ọlọ́run gẹ́gẹ́ báwọn náà ti jẹ́ رجل الدعوة nílùú táwọn والصفوة المختارة من حملة الثقافة العربية wọ́n sì pàdé àwọn ẹni ẹ̀ṣà inú àwọn tó jásí pé àwọn ni wọ́n gbé civilization lárúbáwá dání ó jẹ́ ìdùnnú fún wọn ọ̀rọ̀ náà wà ń lọ àwọn ọmọ ìkà nínú tírà náà àti wípé bàbá onílé márùn ọ̀rọ̀ Umar Bahauddin al-Amiri nìkan lẹ́ ń sọ táàsì ti yànnà náà rẹ̀ amẹ́nubà àwọn ọ̀rọ̀ míì náà ẹ̀sán pa ẹ̀ nínú ẹni wípé bàbá Awwalu wọn ṣe ìkọ́wòrí nílùú Maghrib a sì kó àwọn ẹ̀rí jáde tó jẹ́ written evidence àmọ́ ẹni àfi kí ẹ̀rí yẹn jẹ́ maqta'un sawti tẹ́ gbọ́ báyìí tẹ́ fi mọ̀ tá a bá rí maqta'un sawti èyí náà mọ̀ nínú mímọ̀ kan ní adamul unthuri alayhi la yastalzimu adamal wujudi mutlaqa àìrí maqta'un sawti bóyá wọ́n ṣe rí ó sọnù ní àbí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ kò pé kí níyàn òwúlẹ̀ sí bó tilẹ̀ òun kó mọ̀ gẹ́gẹ́ bó ti já sí pé asarul maghariba náà written evidence lárí a ò rí al-maqta'un sawti lórí ẹ̀ kò sì pé kéèyàn kan mọ́ gbà pé Sheikh Adam rahimahullah wọ́n ṣe ìkọ́wù ní Maghrib ká fi gbogbo yín lẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọ Markaz tí wọ́n lọ sí ìlú Maghrib nítòsítòsí pẹ̀lú minha baba Awwalu lẹ́yìn pé wọ́n lo minha wọn sátífíkẹ́tì ilé kí baba Awwalu ni wọ́n tún lò nítorí wípé ìlú Maghrib wọn ò recognize sátífíkẹ́tì míì yàtọ̀ sí sátífíkẹ́tì yẹn baba Awwalu yẹn ní Dr. Nuh ni wọ́n sọ wípé ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́hùn àbí nomination wọn lọ́hùn fún Sheikh Adam wọ́n ní lazimul fa'ida ni wọ́n ní kì í ṣe fa'idatul khabar èyí tí wọ́n wí àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ o Sheikh Adam rahimahullah wọn ò wí bẹ́ẹ̀ bí a bá lọ wo atharul maghariba tí ń ṣe ìkọ́wù Sheikh Adam ní ad-durus al-hasaniyya àbámbẹ̀ tí wọ́n kọ síbẹ̀ wípé muhadaratun ulqiyat bid-durus al-hasaniyyati fi Ramadan ama 1990 pé muhadara yìí àwọn ṣe ìkọ́wù rẹ̀ ní ad-durus al-hasaniyya ó ti ẹ̀já sí pé ad-durus al-husayniyya ni wọ́n kọ sí orí tírà yẹn àmọ́ ó rọrùn dáadáa kó jẹ́ printing error ní oṣù Ramadan ní ọdún 1990 a bá lọ wo ọdún 1990 a rí pé ó ti jìnnà gan sí 1970 Umar Bahauddin al-Amiri nítorí ń bẹ̀ ni pé àwọn ìlkọ́wù Sheikh Islam tí a mú bọ́ta 80 something ni ó ní 89 bẹ́ẹ̀ ó ní 86 bẹ́ẹ̀ kódà ó ní 92 wà bẹ́ẹ̀ gbogbo àwọn tá a dákọ̀ ó ti ṣáájú 1990 àfi ó ní 92 nìkan ó ní 92 iṣẹ́ tó ń fẹ́ ṣe ni pé bàbá Awwalu wọ́n ń ṣe ìlkọ́wù yẹn bọ̀ lọ́dọọdún mustamirran òun ni gbogbo tọdọọdún tààrin àmọ́ àwọn tí wọ́n ti wá ṣáájú 1990 yẹn ẹ̀rí táwọn òun bá fẹ́ fi ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ òun ní pé ó súnmọ́ 1990 ó rọrùn kó já sí pé àwọn ọdún yẹn náà ló bí lílọ ti 1990 nínú àwọn ihtimalat Allahu tabaraka wa ta'ala a'lam Sheikh Adam ti wá lọ wọ́n mọ àwọn àfà wọ́n mọ ìlú lẹ́yìn tí wọ́n wá mọ ìlú kéèyàn kan ṣẹ̀ṣẹ̀ wá introduce wọn sáàfihàn bá a rí pé dènù níyà ni ọ̀rọ̀ yẹn náà ò lálàáfíà nítorí pé bàbá mọ̀ tí ń jẹ́ al-malaki ni àní sọ bẹ́ẹ̀ kódà nínú tasdir tí Sheikh Adam ṣe wọ́n sọ ń bẹ̀ wípé al-malakiyyati as-samiyya ní tí ń jẹ́ malaki nù ẹ̀tara ẹ̀wọ́ nílùú Maghrib fúnra wọn wá ní slogan tí wọ́n máa ń sọ tẹ́fì mọ̀ tí ń jẹ́ al-malaki wọ́n sọ pé Allah wal-watan wal-malik Allahu lil-ibada ọlọ́run fún kásìn wal-watan lis-siyada ẹ̀rí watan ìlú ó ju gbogbo kó wá lọ wal-maliku lil-qiyada ọba ló wá nílùú èèyàn kan tó bẹ́ẹ̀ kò sí ìlú tá a bá ń sọ̀rọ̀ nípa ọba ala kulli halin lillahi wa lil-ilmi àwọn àlàyé yìí ó ń bùkátà àlàyé láti fi yànnà náà ọ̀rọ̀ náà láti gbé ìrújú kúrò níbẹ̀ wa fil akhir níparí gbogbo ọ̀rọ̀ gbogbo ẹni tí ń bá ń sọ̀rọ̀ tí ń jáde sọ̀rọ̀ ọ̀rọ̀ lè dàrú kò sábúrú ńbẹ̀ èdè lè má yẹra wọn kò sábúrú ńbẹ̀ ẹni tí ń bá ń jáde sọ̀rọ̀ pátá à ń bùkátà nǹkan tí wọ́n ń pè ní adabu al-munazara àwọn ẹ̀kọ́ tí wọ́n kà pé ń bẹ fún ẹni tí ń bá ń bá yàn fa ọ̀rọ̀ nínú àwọn ẹ̀kọ́ yẹn àfàgbà Isamuddin ń sọ nínú tírà rẹ̀ tó ń ṣe nípa adabu al-bahs wal-munazara lẹ́yìn tó ti sọ àìmọye ọ̀rọ̀ ó ní wala yazunna khasmahu haqira wal yalzami at-ta'zima wat-tawqira gbogbo ẹni tó bá wùn kẹjọ mọ́ fa ọ̀rọ̀ la yazunnahu haqira wọ́n rò lọ́kàn rẹ̀ ká má ti wá sọ pé ọ̀sọ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ ni yẹpẹrẹ ni
فليلزم التعظيم والتوقير لازم ni fún ọ ọ gbọ́dọ̀ máa ṣàgbétóbi ohun tọ̀hún والتوقير in tó fa ni pé in tó pawápọ̀ bàbá ti ẹ̀yapa náà rọ̀ yìí òun tóbi ju eléyìí lọ ألا وهو الإسلام òun lẹ̀sìn Islam lọ́wọ́ bá balẹ̀ kí ọlá ń sọ fún wa wípé إنما المؤمنون إخوة gbogbo ẹ̀yin mùmínì ẹ lọ́ mọ̀ pé gbogbo yín ọmọ ìyá kan náà ni Annabi sallallahu alayhi wa sallam ó ní sibabul muslimi fusuqun kéèyàn bú mùsùlùmí látẹnu ẹ̀ lásán ìṣepò kí ńlá ni wa qitaluhu kufrun kéèyàn wá kọjú ìjàdá kufrun àmọ́ sọ̀yàn di kèfèrí wa bima annana sufiyyun àti báwo ní sufi tó wá ní wá àlọ́ta kan tó ju ẹ̀mí wa lọ lódodo ọlọ́run bá balẹ̀ kí ọlá ń sọ fún wa wípé inna ash-shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa èṣù lọ́tà ń yẹmu lọ́tà mọ́kànnà ẹni ọlọ́run ó ní shari'atan sharia ni ó ní tìdọ́wò ká sọ pé a'udhu billahi minash shaitani rajim bí bá ṣe pé sharia pa wá láṣẹ bẹ́ẹ̀ ni ìjọsìn wa ti kọjá kéṣù di wa lọ́nà béṣù bá wá gbé ọwọ́ àwọn ò tiẹ̀ bẹ̀rù ẹ̀ tó láàrin kankan ju ọlọ́run lọ àmọ́ kún kankan tí yẹn gbọ́dọ̀ mọ́ bẹ̀rù ẹbí oníṣòfin òun ni ẹ̀mí ọlọ́run bá balẹ̀ kí ọlá ń sọ nínú Al-Qur'an wípé kullu nafsin bima kasabat rahina ẹ̀mí gangan nítorí pé gbogbo tó bá ṣe láfibí afágbọ́n ní dálíà ń sọ wípé wan nafsu a'da kulli 'adin yukhtasha wa adarru summin lil fata mutaqallidi qitlun turidu hayatahu wa tawadduhu wa yuridu qatlaka kalhizabri al-mulbidi ìwọ̀n bọ́rọ̀ bọ̀ ó ní fakutul aduwwaka tastarih min kaydihi falqatlu miqdamu an fi kulli jalandadi ó ní an-nafsu ó ní ẹ̀mí tán wọ́n ó ní a'da kulli 'adin yukhtasha òun lọ́tà tí ń fi burú jù náà tàbí ẹ̀mọ́ páyà wa adarru summin ó ní ìwọ tí máa yára pani jù lil fata mutaqallidi ó ní qitlun apààyàn lẹ́mí turidu hayatahu ẹ̀mí yẹn ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìwọ fẹ́ kó máa ṣẹ̀mí lọ bó dé bá fọ́ báyìí ọ̀sùn rẹ̀ lọ lògùn ni wa tawaddu ó nífẹ̀ẹ́ rẹ̀ rẹpẹtẹ àmẹ́mi táwọn wí yuridu qatlaka òun fẹ́ pa ọ́ ni kalhizabri al-mulbidi gẹ́bí kìnìún òun ti fẹ́ pa ọmọnìyàn ìwọ̀n bọ́rọ̀ bọ̀ ó ní tó fi nísìmí ní pé fakutul aduwwaka pa ẹ̀mí ara rẹ̀ tastarih min da'ihi ọ̀sìnmi níbi àìsàn tí wọ́n gbé wá riwaya mi sì sọ pé tastarih min kaydihi ọ̀sìnmi níbi ètè rẹ̀ falqatlu torí pé pípa gan ni miqdamu an fi kulli jalandari bí yẹn bá burú tó jẹ́ lérí ibú èèyàn tó pọ̀ níráyé ṣe àfikọ́ ọlọ́run bá mú sọ́dọ̀ kópa ni pípa wọn ò wá pé ọmọnìyàn kú ìyóò níṣẹ́ táwọn afọ́ ọ̀bọ̀ oníṣòfin máa ṣe ọlọ́run kó má já wa lẹ́yìn àwọn àgbàlagbà ọlọ́run kó sì sọ náà di àgbàlagbà ọlọ́run kí ó dúró tẹnì kankan wa ọlọ́run olùfẹ́ rẹ̀ nàbí wa Muhammadu اللهم صل وسلم على طلعة الحق بالحق من لا نور إلا نوره ولا مدد إلا مدده ولا وجود إلا وجوده وكفى بالله شهيدا محمد رسول الله صلاة تعرفنا بها إياه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين